ẹjá tún mọ kíra wa kú dédé àkókò yìí lórí ìkànnì yìí kan náà ni ìkórìtà kò yé mi pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ilé ọ̀dà òde òdùnbé lágbára Ọlọ́run àní rí dààmú àti wàhálà nílé ayé wa. Gbogbo èso tó tara wa jáde ní ọ̀yàn tí ọ̀yàn jú o. Ìkórìtà kò yé mi. Ọ̀pọ̀ ọmọdé ìkórìtà kò yé mi tí ò ní mọ bí àyà sí mọ́. Ìkórìtà kò yé mi lọ́pọ̀ gbẹ̀mí ara wọn sí. Ìkórìtà kò yé mi lọ́pọ̀ dolójòjò ọkàn sí ni wọ́n dá láìlera. Bàbá dé ìkórìtà kò yé mi kágbẹ̀mí ara ẹni kọ́ lọ́kàn. Kò sí ìṣòro tí ò ní ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ tún kí n káàbọ̀ sí ìkórìtà kò yé mi fún tòní. Ẹ jẹ́ kí n kà á bónítọ̀ ṣe fi ṣọwọ́ sí mi lórí WhatsApp. Ó ní ẹ kú àsìkò yìí sá o. Akin ni orúkọ mi. Ìlú kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti bí mi. Níbẹ̀ ni mo ti kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama kó tó di pé wọ́n mú mi wá sí Èkó. Ìlú Èkó ni mo ti lọ sí yunifásitì tí Ọlọ́run sì bá mi ṣe tí mo kàwé jáde tí mo sì ṣiṣẹ́ sílẹ̀ bàbá mi gẹ́gẹ́ bí àgùnbánirọ̀. Ilé iṣẹ́ tó ń ta ìwé ìrìn àjò ọkọ̀ òfurufú ìyẹn travel agency ni mo ti ń ṣiṣẹ́. Kò pẹ́ sí àsìkò yẹn ni mo pàdé ọmọbìnrin arẹwà kan, ọmọ bíbí ìlú Ìkòròdú ni. Ó ti kàwé jáde ṣùgbọ́n kò tíì níṣẹ́ lọ́wọ́. Ó máa ń ran màmá ẹ̀ lọ́wọ́ nílé ìtajà wọn. Bí èmi pẹ̀lú ẹ̀ ti bẹ̀rẹ̀ nìyí o. Àwọn òbí mi ò kọ́kọ́ fọwọ́ sí i kí n fẹ́ Fọlákẹ́ orúkọ rẹ̀ gangan kọ́nu o nítorí ọmọ Èkó tó jẹ́ ṣe ọmọ ìlú òkèlè mi. Ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn pẹ̀lú àrọwà pẹ̀lú àlàyé wọ́n gbà fún mi a sì ṣe ìgbéyàwó alárinrin. Kí n má parọ́ sà, àwọn òbí ìyàwó mi ló gbé èyí tó pọ̀ jù nínú ìnáwó ìgbéyàwó wa torí Ọlọ́run bùkún wọn ju àwọn òbí tèmi lọ. Lẹ́yìn ìgbéyàwó wa ni wọ́n dá Fọlákẹ́ lóko òwò tiẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí ní taṣọ. Ọlọ́run sì gbà fún nídìí rẹ̀. Lára ẹ̀bùn tí wọ́n wá fún wa lọ́jọ́ ìgbéyàwó ìyẹn àwọn òbí ìyàwó mi òun náà ni ilẹ̀ plọ̀tì kan tá a lè kọ́lé sí lọ́jọ́ iwájú. Kò pẹ́ púpọ̀ Ọlọ́run fi ọmọkùnrin kan sáàrin wa. Gbogbo nǹkan lọ déédéé. Ìgbà tó yá ni mo bá obìnrin kan tó jẹ́ oníbàárà iléeṣẹ́ wa sọ̀rọ̀ pé kó dákun kó bá mi ṣe ọ̀nà tíyàwó mi ó fi mọ́ láǹfààní láti lọ raṣọ láti ìlú òyìnbó wálé. Ó ní kò sí ṣòro kí n mú ìyàwó mi wá. Báyìí ni mo mú ìyàwó mi lọ. Báyìí nìyàwó mi di ẹni tí ń lọ ìlú òyìnbó láti lọ rèé raṣọ tí yóò tà wálé. Kò pẹ́ púpọ̀ tí iléeṣẹ́ wa fi kó gbá wọlé. Mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí yẹn sà. Báyìí ni mo bẹ̀rẹ̀ sí ní wá iṣẹ́ kiri o. N ò ríṣẹ́. Bẹ́ẹ̀ sì ni owó ìyàwó mi ń pọ̀ sí i lójoojúmọ́ léléyìí tó jẹ́ ìdùnnú mi. Lọ́jọ́ kan ló pè mí pé kí n jẹ́ kí a bẹ̀rẹ̀ ilé lórí ilẹ̀ tí àwọn òbí ẹ̀ fún wa. Ara mi ò tiẹ̀ kọ́kọ́ lọ dáadáa pẹ̀lú ẹ̀. Ohun tó fà á ni pé kò yé mi. Àbí àwọn òbí ẹ̀ ló fún wa nílẹ̀. Òun ló sì fẹ́ kọ́lé sí i. Èmi ò lówó lọ́wọ́. N ò níṣẹ́ lọ́wọ́. Ìdí nìyí tí ara mi ò fi bẹ́ẹ̀ yọ̀ mọ́ ìgbésẹ̀ yẹn. Ṣùgbọ́n kó má dàbí ẹni pé n ò fẹ́ kí ìyàwó mi ó ṣe nǹkan re. Ìyẹn ló fà á tí mo fi gbà. Ní gbogbo àkókò yìí ìwà Fọlákẹ́ ti yí padà o. Mi ò lè sọ pé ìgbéraga nìwà tó ń hù. Ohun tí mo rò ni pé àìníṣẹ́ mi ló kó gbogbo ẹ̀ bá mi. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ mi ni mo máa ń ṣètọ́jú ilé lásìkò tí ò bá sí nílé. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣètọ́jú ọmọ kan ṣoṣo tó wà láàrin wa. Kí n má gba àkókò yín sà. Bí ọ̀rọ̀ ṣe wà rèé o. Tí ìyàwó mi fi parí ilé tí a sì kó lọ síbẹ̀. Kò wù mí kí n tẹ̀lé. Ṣùgbọ́n àwọn èèyàn mi bá mi sọ̀rọ̀ púpọ̀. Wọ́n ní yóò dàbí ẹni pé inú mi ò dùn sí oore tí Ọlọ́run ṣe fún ìyàwó mi ni. Ó wù Ọlọ́run ò ní pẹ́ ṣe tèmi náà. Kì í ṣe pé bọ́yá ó rin ìrìnkúrin o. Torí bí tẹ̀yìn ò sí Ọlọ́run wà ń bẹ̀ o. Mi ò rírò ẹ̀ lọ́wọ́ ẹ̀ rí o. Èèyàn gbọ́dọ̀ parọ́ nǹkan tẹ̀yìn ò ṣe o torọ́ lẹ́lẹ́dàá tiẹ̀. Àwọn ìyàtọ̀ tó kàn wà níbẹ̀ ni pé ìgbéraga ti wọ̀rọ̀ ìyàwó mi. Pẹ̀lú gbogbo ẹ̀ náà òun ló sì ń gbọ́ bùkátà nínú ilé o. Àfi ẹ̀kọ̀ọ̀kan tí àwọn ọ̀rẹ́ mi bá fún mi lówó lèmi náà máa ń ṣe bí ọkọ ìyàwó nu ilé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ọ̀pọ̀ ìgbà tó bá dé láti ìlú òyìnbó ìsọkúsọ ló máa ń sọ sí mi. Ó lè ní mo ti bà nǹkan jẹ́ nínú ilé
tàbí kó ní n ò tọ́jú ilé dáadáa. Oríṣiríṣi ẹ̀sùn tí ò nítumọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ní Fọlákẹ́ máa ń fi kàn mí. èyí gan ló fà á tí èmi náà fi wá kún ìrìn ẹsẹ̀ mi tí mo pinnu láti máa jáde. mo ṣiṣẹ́ o n ò ṣiṣẹ́ o mo sáfẹ́ jáde kúrò nílé. bí mo ṣe ń lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni mo ń lọ sọ́dọ̀ àwọn èèyàn tí mo mọ̀. ọ̀rẹ́ mi kan tó ń ṣiṣẹ́ àgbàṣe ló ní kí n wá kájọ mọ́ mánéèjì ọ̀wù tọrọ ní kọ́bọ̀ ni yọ́ọ́ mọ́ jáde ń bẹ. bó ṣe di pé mò ń lọ síbẹ̀ rí o ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún mi pé inú ìyàwó mi ò dùn sí ìgbésẹ̀ yìí. Nígbà tí mo béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé, ó ní owó tí wọ́n ń fún mi ti kéré jù. Ó kéré kò kéré, ó tẹ́ mi lọ́rùn jàìrí rárá lọ, ó sì tẹ́ mi lọ́rùn ju ìwọ̀sí tí mò ń rí nínú ilé lọ. mo sáà kún fún àdúrà pé kí Ọlọ́run ó túbọ̀ gbé mi lọ́wọ́ sókè kó má sì gbàgbé mi. mo sì nígbàgbọ́ pé àdúrà mi ò ní lọ lásán. ṣùgbọ́n bí àdúrà ọ̀hún ṣe gbà, ọ̀nà ibi tó gbà yọ ni kò yé mi. òun ló sì fa àtẹ̀jíṣẹ́ mi yìí. lásìkò tí mo wà pẹ̀lú ọ̀rẹ́ mi ọ̀hún ni àwọn kan wá gbé iṣẹ́ fún un. bí ó ṣe sọ pé èmi ni mo máa ṣiṣẹ́ yẹn nìyẹn o. obìnrin kan ni ọ̀gá ilé iṣẹ́ ọ̀hún, òun gan sì lájọ sọ̀rọ̀. mo ṣe parí iṣẹ́ yẹn ni mo ti ń ní sẹ́ǹjì díẹ̀díẹ̀ lọ́wọ́. lẹ́yìn tí a parí iṣẹ́ lobìnrin yẹn gba nọ́mbà mi pé tí òun bá tún ní iṣẹ́ òun ó pè mí. ní gbogbo táìmù yẹn ìyàwó mi ò sí ńlé, ó ti lọ sílùú òyìnbó lọ rajà. ṣebí èmi gan sì ti yàtọ̀, mo ti raṣọ díẹ̀ torí n ò fi bẹ́ẹ̀ ní aṣọ gidi mọ́. báyìí ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan sínú ilé pẹ̀lú ìrètí pé nǹkan ó yí padà láàrin èmi pẹ̀lú ìyàwó mi. bó ṣe dé ni mo ṣàlàyé bí nǹkan ṣe jẹ́ fún un, ṣùgbọ́n tí mo ṣàkíyèsí pé inú ẹ̀ ò dùn. yàtọ̀ sí pé inú ẹ̀ ò dùn sí ìgbésẹ̀ tuntun yìí, inú ẹ̀ ò dùn sí ṣọ́ọ̀ṣì tí mò ń lọ pẹ̀lú. lọ́jọ́ kan ni obìnrin tí mò ń bá ṣiṣẹ́ pè mí pé iṣẹ́ kan ti wà nílẹ̀ o, kí n yọjú sí ibi iṣẹ́ àwọn. ọjọ́ kejì ẹ̀ ló kọjá níwájú ilé wa. ó ní sí àdúgbò yìí ni mò ń gbé ni. mo ní bẹ́ẹ̀ ni. ó ní àdúgbò yẹn gan ni iṣẹ́ tí òun fẹ́ gbé fún mi wà. bá a ṣe jọ lọ nìyẹn o. nígbà tá a wá ń padà bọ̀ ni mo ní kó yà sílé kó mọ ilé mi tí mo sì ṣe é lálejò. lọ́jọ́ náà ló sọ orúkọ ẹ̀ fún mi. lẹ́yìn èyí ló sọ fún mi pé ó di ìparí oṣù kí n tó bẹ̀rẹ̀. lẹ́yìn ọ̀sẹ̀ kan nìyàwó mi dé o láti ìlú òyìnbó tó lọ. ìmí ọ̀mẹ́ni tó sọ fún pé mo gbé obìnrin wálé o. bó ṣe sọ dìjà mọ́ mi lọ́wọ́ nìyẹn o. gbogbo àlàyé mi ò wọ́ létí. bí mo ṣe jáde báyìí kí n tó padà wọlé, ẹrù mi ni mo bá lẹ́nu ọ̀nà. ó ti da ẹrù mi síta. gbogbo ọ̀nà ni mo wá láti bẹ̀ẹ́ kọ́ gbà. àwọn ẹbí ẹ ní àwọn ò lè dá sí ọ̀rọ̀ wa. pẹ̀lú ìtìjú ni mo fi kó ẹrù mi lọ sí ilé ọ̀rẹ́ mi kan. lásìkò tí obìnrin yẹn tún padà lọ sí àdúgbò tí a ti fẹ́ ṣiṣẹ́ ló ní kó ń wò mí nílé o. ìyàwó mi ló bá, ó sì bá arábìnrin náà jà gidigidi. ó ya obìnrin yẹn lẹ́nu, ó sì ní kí n fojú kan òun lọ́jọ́ kejì. bí mo ṣe débẹ̀ lọ́sàn-án tójú ẹ rí àtèyí tí etí ẹ̀ gbọ́ nílé wa. báyìí lèmi náà kó àlàyé palẹ̀. ló bá ní kí n má wọ́rì kí n lọ mọ̀ bá iṣẹ́ lọ. bí mo ṣe parí iṣẹ́ náà ni Ọlọ́run ṣe ìyanu tí mo rí owó rẹpẹtẹ. sí àdúgbò tí mo kókó ń gbé tẹ́lẹ̀ náà ni mo ti ń ṣiṣẹ́. gbogbo àsìkò yìí ìyàwó mi ti lépa. n ò mọ ibi tó wà, n ò mọ ibi tó lọ. ṣé mo kúkú ti gbọ́ pé wọ́n fẹ́ ta ilé kan tí kò ju ilé kẹrin sí ilé wa lọ. ṣùgbọ́n tí mo gbé tí kò níbẹ̀, ńgbà tí n ò kúkú lówó ẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀. kí n má fọ̀rọ̀ gùn, mo ra ilé yẹn, mo ṣe àtúnṣe tó yẹ. bẹ́ẹ̀ lèmi náà di láńlọ́ọ̀dù o. mo ra jíìpù pẹ̀lú ayọ́kẹ́lẹ́ kan. ǹjẹ́ wàá mọ tó ṣẹlẹ̀ báyìí sà? èmi pẹ̀lú obìnrin tí Ọlọ́run lò fún mi yìí ti ń fẹ́ra o. nítorí ọkọ ẹ̀ ti kú láti nǹkan bí ọdún 6 sẹ́yìn. kí a tó mara, ọmọ kan ṣoṣo náà ló sì bí fún ọkọ rẹ̀. bẹ́ẹ̀ ni ìyàwó mi náà ti tibi tó lọ dé. ó ti tibi tó lọ dé, ó sì ti rí orí àgbà yanu tí Ọlọ́run ṣe fún mi. ó ti wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí báyìí o. ó ti rán oríṣiríṣi èèyàn láti bẹ̀ mí. ẹ dákun sà, ṣé kí n fi arábìnrin áńgẹ́lì mi yìí ni? àbí kí n gbà wípé olùrànlọ́wọ́ lásán ni àti pé Ọlọ́run kàn ló fún mi ni? kí n sì gba ìyàwó mi padà? ẹ dákun kí ni kí n ṣe? ìkórìtà kò yé mi ni mo wà yìí.
ìbo ni kí n yà sí tó èmi náà kọ́ ni wọ́n sọ bí tẹ́ fẹ́ yà sí sá o àwọn ọ̀jọ̀gbọ́n tí ń gbọ́ wa ni wọ́n sọ bí tẹ́ máa yà sí comment section òun náà ní kẹ́ ẹ bá mi fi ìmọ̀ràn yín sí ibi tẹ́ bá fẹ́ kí arákùnrin yìí kó yà sí ojú gbogbo wa náà ni yóò tó ìkórìtà kò yé mi tẹ́ bá dé ìkórìtà kò yé mi ẹ má sì wà o ẹ má sì gbéṣẹ́ gbé tún mi síta kí n fi ọ́ sílẹ̀ làrún wé bò mí mọ́ra kí n pa ọ́ díẹ̀díẹ̀ ni wọ́n ń sọ problem shared problem solved ohunkóhun tẹ́ ẹ bá ní lọ́kàn ẹ fi ránṣẹ́ sí mi gẹ́gẹ́ bí text message ìyẹn ìkórìtà kò yé mi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bí àtọ̀rẹ́ sọ kí wọ́n má bàa máa ròyìn káàkiri n ò ní dárúkọ yín gangan bákan náà ni n ò ní dárúkọ àdúgbò yín torí àwọn èèyàn tó mọ̀ yín tí wọ́n fi sọ pé ọ̀rọ̀ lágbájá wọn ń sọ lágbájá ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ẹ sẹ́ǹdẹ̀ gẹ́gẹ́ bí text message sí mi lórí whatsapp nìkan ni o +1 937 969 0257 +1 937 969 0257 tó bá wá jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń dé ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́ ni ẹ subscribe ẹ kílíkì lórí subscribe button yóò gbé aago kan wá lẹ́gbẹ̀ẹ́ ẹ kílíkì lórí ẹ̀ kò ní jáwó yín kò ní já dátà yín yóò kàn mọ́ fún yín ní notification ìgbàkúgbà tí mo bá upload ìkórìtà kò yé mi ó lè jẹ́ ibi tẹ́yìn náà ó ti rí ẹ̀ kọ́kọ́ ó lè jẹ́ ńlẹ́ ìfisòdiwọ̀n ilé ayé yín ẹni tó gbọ́n tọ́lẹ̀ ń lò mí ọ̀gbọ́n mọ́ olórí àwọn òmùgọ̀ ni o ẹ̀rín ọ̀yàtọ̀ tó fi délùú èbó ẹni ọ̀káwọ́ lérí ẹ̀kún ni wọ́n ń sun kò sẹ́ni tí ò lè dé ìkórìtà kò yé mi Àkàndá Ọ̀rọ̀ Àwíkòǹkò náà lórúkọ tèmi ẹ láìkí péjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkòǹkò àjùwà ṣe o.